Hello, ẹ̀yin èèyàn mi. A kú gbẹ́ngbẹ́lẹ́kẹ́ o. A kú àsìkò yìí o. Ẹ ṣeun wa. Ẹ ṣeun wa tẹ́ ń tẹ́tí sí wa. God bless you all. Amen. A tún gbé mi ìdè o. A tún gbé mi ìdè. Wọ́n ní olórí Naomi. Wọ́n ní àìmọye congratulations àwọn èèyàn lọ́tún lósì àwọn èèyàn. Wọ́n ní ìyá láti tẹ̀ Olúrẹ̀mí Tinubu. Wọ́n ní ó congratulate ẹ̀. Wọ́n tiẹ̀ sọ pé ó tiẹ̀ wá sáàfin bẹ̀tì bí irọ́ ni bí òótọ́ ni nǹkan tá a gbọ́ nìyẹn pé ó wá sáàfin wá congratulate Naomi. Ṣé mọ̀ pé wọ́n ní ó ti fún ní appointment. Wọ́n ló fún Naomi ní appointment pé kó wá sí Abuja kó wá rí òun. Bẹ́ẹ̀ náà la gbọ́ pé Governor Adeleke náà ó tún fún ní appointment yẹn Naomi. Ṣé mọ̀ pé ẹni tí Ọlọ́run bá ti dá kò ṣe é farawé. A sọ fún wa pé àkàndá èèyàn kan ni Naomi. Kò sẹ́ni tó lè fi wé. Kò sẹ́ni tó lè fara ìwé Naomi. Wọ́n ròyìn. Wọ́n ní tẹ bá rí gift congratulations lóríṣiríṣi gift appointment tó ń fún Naomi. Wọ́n ló kọjá sísọ. Ṣé rí pé àtàná ni kábíyèsí tó ti ń celebrate Naomi. Tẹ̀gàn ní ẹ̀. Wọ́n ló ń celebrate. Ṣé wọ́n sọ pé kábíyèsí Naomi. Eléyìí gan wá show in action. Ó wá show dáadáa in action pé yes. Wọ́n ní labalábá tó fẹ́ fara ìwé jẹ kò lè ṣiṣẹ́ ẹyẹ. Ó tàn àbùkù. Ǹjẹ́ ó ti wà visible, ó ti wà glaring pé kábíyèsí àti Naomi they are meant to be. They are meant to be o. Gbogbo ẹ̀yin ṣerékodé ẹ lọ sẹ́ńpẹ́ sá kúrò ẹ máa sá lebelebe this time around. Ǹjẹ́ Ọlọ́run wá ti fi agbára ó ti fi hàn pé Naomi o is the best of the best nílé kábíyèsí. Àwọn tó sọ pé àwọn kì í ṣojú àwọn yìí kì í ṣojú òun yìí ni Naomi ṣe fẹ́ wá sí kábíyèsí. Ǹjẹ́ gbogbo ayé kọ́ ló wá ń du Naomi sí pé àwọn fẹ́ ní ààfin. Ta ló tó sọ pé kí Naomi má wọ ààfin mọ́? A jẹ́ pé ó ń tàn gan. Ó ń tàn ó fẹ́ lọ sẹ́wọ̀n ó fẹ́ rí ẹ̀wọ̀n he. Ṣé mọ̀ pé gbogbo ayé ó ti wà glaring gbogbo ayé ló rí kì í ṣe nǹkan téèyàn fọwọ́ bò. Ṣé ẹ̀ rí Ọlọ́run wá jẹ́ kí Naomi popular. Wá jẹ́ kí Naomi ti di star. Star ni Naomi náà. Ẹ̀yin kẹ̀ ńbo ni Ashley wà? Ńbo ni Ronke wà? Ńbo ni Tobi wà? Ìtọ́ sọ pé òun ni champion wọn. Ìyẹn Mariam. Wọ́n ya mú lága. Wọ́n fi sínú ẹ̀wọ̀n lága. Wọ́n fi handcuff sí lọ́wọ́ lága lánàá. Wọ́n ló yí wà lẹ́. Wọ́n kò tí ì dé o. Àìsí gbọ́ pé ó ti dé o. Tó bá tiẹ̀ ti dé. Àfi tó bá pé ó ti rí 20 million. Ṣé ó ti rí 20 million yẹn lásán? Tán tiẹ̀ ní kó tiẹ̀ san. Ìyẹn gan ti disgrace ẹ̀ láyé ọ̀tọ̀. Ó di dandan tó wà sọ wà ní ìkámọ́ àwọn ìjọba. Ẹni tó sọ pé kí lèèyàn máa ṣe òun náà ń ṣe é hàn. Ǹjẹ́ wọ́n ti tẹ́ báyìí? Wọ́n ti tẹ́ flat. Wọ́n ò rí bí lọ́mọ. Ojú títí wọn. Ṣegede ojú tẹ́lẹ́gàn ó máa ṣe o. Àní kéèyàn kàn lọ sẹ́ńpẹ́. Ǹjẹ́ wọ́n tún lè dùn báyìí mọ́? Ṣé wọ́n tiẹ̀ lè dùn? Bàbá àbí kábíyèsí Owóadé a gbọ́ information pé wọ́n fẹ́ ṣe coronation ní on the 5 next month on the 5 of April. Wọ́n invite kábíyèsí
ẹ ti gbọ́ níta ó invite kábíyèsí àti olórí Naomi ṣe tún rí gbogbo ẹ̀yin sérékodé ẹ lọ máa múra bóyá ṣé wọn kó wọn pè yín wọn dárúkọ yín kábíyèsí fẹ́ ṣe ìwúyè ní on the 50 April next month kábíyèsí Ọ̀ọ̀ni ó lóun invite Ọ̀ọ̀ni àti Naomi ó signify yẹ rekete ó wà ní internet ṣé mi mọ àpárọ̀ ọ̀rọ̀ ẹ̀ ṣé mo pẹ́ ti tẹ́ gbogbo àwọn oníṣẹ́ ibi yẹn ti tẹ́ bó tẹ̀ jẹ́ pàǹparọ́ tẹ́lẹ̀ irọ́ lẹ̀ ń pa Naomi ti lẹ̀ Naomi ò sí lẹ́dẹ̀ kábíyèsí mọ́ irọ́ lẹ̀ ń pa ṣé irọ́ ni àbóòtọ́ ṣé èyí tó tẹ̀ ṣẹlẹ̀ lánàá yìí ṣé irọ́ ni àbóòtọ́ ẹ wo bí gbogbo èèyàn Naomi ti di celebrity gbogbo èèyàn àní star lọmọ Naomi nǹkan kò ní ṣe ẹ́ nǹkan kò ní ṣe mí ẹ̀ lágbára kò ní ṣe mí wà tọmọ ẹ̀ ó tán àbùkù Ọlọ́run tiẹ̀ ti gbèjà ẹ̀jà Ọlọ́run ti gbèjà àwọn fáǹsì wa ni Naomi ẹni bá sọ pé ṣé kinní kan fáǹsì wa ni kò sí nǹkan téèyàn lè ṣe sí àwọn tí wà nìyẹn àwọn tíátíá ó tán àbùkù ògo ni fọ́lọ́run lókè ọ̀run àlọ́mọ Jésù kò ní rí ìyà ò lè jẹ ọmọ Ọlọ́run ìyà ò gbọ́dọ̀ jẹ ọmọ Ọlọ́run kò gbọ́dọ̀ jẹ ọmọ ọba ọ̀tá mi jagun lásán Ọlọ́run ló ní ìgbẹ̀yìn o ìgbẹ̀yìn wa á dára lójú àwọn abànìyàn jẹ́ o ǹjẹ́ ìgbẹ̀yìn Naomi ò ti dára báyìí for Mariam láti lọ sí jéèlì fún láti bani lórúkọ jẹ́ láti bà Naomi lórúkọ jẹ́ láti kó bá Naomi ẹ wo bí àṣírí ẹ̀ ṣe tú wọ́n ní afẹ́fẹ́ fẹ́ àríjì adìyẹ clear ǹjẹ́ kò tọ́ wọ́n sọ pé Naomi wọ́n sọ pé Mariam pé oníṣẹ́ ibi ẹ wo bí iṣẹ́ ibi ẹ̀ tó ṣe wà glaring tí gbogbo ayé rí tí gbogbo ayé ìjọba fún rẹ̀ ló fi áńkọ́pù sí Mariam lọ́wọ́ lánàá is that not a disgrace kì í ṣe kábíyèsí nìkan ló disgrace gbogbo àgbáyé disgrace gbogbo àgbáyé wọ́n mú Naomi padà wá sílé wọ́n declare Naomi free wọ́n fòun sí inú ìhámọ́ ìyẹn Mariam ó mà ṣe o ẹkú ẹlẹ́yà tiyẹn kú tiyín ẹ̀yin èèyàn mi àwọn èèyàn bíi tiwa àwọn èèyàn dáadáa àwọn olólùfẹ́ Naomi Ọlọ́run kó fi gbogbo wa ní ìfọkànbalẹ̀ Bíbélì sọ pé ìfẹ́ ọmọnìkejì pé ká nífẹ̀ẹ́ ọmọnìkejì lọ títí láéláé kífẹ́ wà fún àwọn ọmọ Ọlọ́run títí láéláé ẹ kú ìfẹ́ Naomi o ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa bá a pín kẹ́ bá a share kẹ́ bá a subscribe ẹ ṣé gan-an ni congratulations lẹ́ẹ̀kan sí ẹ ṣé o bye.